Yes, ẹ káàbọ̀ sí orí ètò Lady K Ifeoluwa show, the baby of Yoruba nation. Ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin dádì mi, mo tún ti lọ gbé wá o. Ṣẹ́rí tí mo lọ gbé wá yìí mi ní fẹ́ rojọ́ púpọ̀ lórí ẹ̀ ju wípé gẹ́gẹ́ bí ìṣe wa, please don't harass anybody. Torí YouTube la ṣe máa ṣe báyìí. Please don't harass anybody, and apart from YouTube, mo really mean it. Ẹ má harass anybody. Please. Ẹ má insult anybody. Mo bẹ̀ yín, please don't insult anybody. Please don't bully anybody ní comment section. Please don't insult anybody. Please, ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ọmọ kékeré ara mi ni mí. Ṣé rí tí mo bá gbé program wá, tẹ́ bá ń búyàn, bóyá ẹni tó sọ̀rọ̀ ńbẹ̀ lẹ bá bú, ẹni yẹn máa rí mi ní ìrí ọ̀tá. Bóyá ẹni tẹ́ni yẹn sọ̀rọ̀ nípa ẹ̀ lẹ bá bú, ẹni tẹ́ yẹ bú yẹn ó máa rí mi ní ìrí ọ̀tá. Mi ò sì fẹ́ jẹ́ ọ̀tá fẹ́ anybody because ọmọdé ara mi ni mí. Mo kàn ṣe lè ní ṣe wípé ká fi kẹ́kọ̀ọ́ bí mo ṣe máa ń sọ fún yín. Ẹ̀yin tẹ́ bá mọ Lady K dáadáa, ẹ mọ̀ pé ìgbà kan ìjà máa ń gùn mí lórí social media. Mi ń gbà máa tẹ̀sẹ̀ everybody lójú pẹ̀lú bí mi ò ṣe mọ̀rọ̀ sọ tí mi ò gbédè yìí. Ẹni tí bá kọlù á mọ̀ pé nǹkan kọlù òun. But mo ti kẹ́kọ̀ọ́. That is why. And ṣé gbogbo àwọn tí mo dẹ̀ ń gbé program wọn wáyé, mo ń lẹ́ni lára wọn ni. Mo rí wọn nígi àwòkọ́ṣe rere ni mo rí everybody. Mi rí anybody ní ìrí èèyàn burúkú. Ẹ̀yin tẹ́ bá wá rí wọn ní ìrí èèyàn burúkú, ẹ jẹ́ kó wà nínú yẹn, má kọ sí comment section fún mi. Ẹni sórí burúkú àwọn ọmọ yóò ní ṣíṣe o. Ẹrù ayé ò ní rù láwọn ọmọ yín. Ẹ má bá mi búyàn ní comment section. Ẹ má bá mi harass anybody o. Ẹ má bá mi bully èèyàn o. Please. Ẹ jọ̀ọ́, mo fi Elédùmarè bẹ̀ yín. Kò sẹ́ni tó jẹ́ ọ̀tá mi nínú ayé yìí. Mo máa ń sọ ọ̀tá kan ṣoṣo ni mo ní. Ọkùnrin dẹ̀ lọ̀tá kan ṣoṣo tí mo ní láyé mi, ọkùnrin ni kì í ṣe obìnrin. Gbogbo wa púpọ̀ náà show tí mo dẹ̀ ń gbé wá rí pé àwọn obìnrin ni. So gbogbo ẹni tí ń bá gbé show wọn wà tẹ́ni tó bá sọ̀rọ̀ ẹ̀, ìyá mi ni gbogbo wọn. Ó tàbókù. Ìyá mi ni everybody. So ẹ jọ̀ọ́ ẹ má búyàn ní comment section. I'm begging. I'm pleading. Please don't abuse anybody. Don't insult anybody. We are not here to insult. We are not here to bully anybody. We are not here to harass anybody. I'm here for peace. And I'm here to learn. So please and please, ẹ jọ̀ọ́, mo fẹ́ Elédùmarè bẹ̀ yín. The only thing tí mo kàn want from you ni pé ẹ kàn bá mi tẹ like, top up. Comment ẹ bá fẹ́ fi síbẹ̀, ẹ kàn encourage. Encourage síbẹ̀ ni. Encourage ni. Ẹ má encouragement o. Encourage. Encourage. Tó mo pé mo ṣe máa ń pe encouragement yẹn. Encouragement yẹn ẹlòmíì tún máa wá méjì yẹn. Èmi á sì mọ fi ṣẹ̀fẹ̀ ni. So ẹ jọ̀ọ́ encourage ni, ẹ má encouragement. Ẹ má búyàn, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ má fún wọn ní encouragement èébú. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo bẹ̀bẹ̀ ni. Ojú òní tí àwọn ọmọ yóò ní ṣìṣe. Ayé ò ní bínú ògo àwọn ọmọ yín. Ayé ò ní kọ̀dí àìmọ̀ṣe sí yín. Gbogbo ẹ̀yin tí bá dẹ̀ gbé show yín wá náà tẹ́ bá jẹ́ pé mo ṣẹ̀yìn, ẹ má bínú. Ẹ fi yá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ṣé ti gbọ́? I love you. I can't love you less. Ẹ jẹ́ adé. Nǹkan update, àwọn update yẹn tó ń kọ, wọ́n ti ń kọ sínú comment section. Ṣé kò yé yín sí? Ṣé kò yé yín? Ẹ má gbàgbé pé mo sọ fún yín pé Ìyábọ̀ Òjó, mi wá síbí bá láti wá support Ìyábọ̀ Òjó. Nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin òun àti Very Dark Man is none of my business. Ṣé kò yé yín sí? But láàrin òun àti Lizzy is my business. Màá tàn wọ́n lẹ̀ sí àwọn ọ̀rọ̀ yẹn. Ṣé ti yé yín? Kò kàn mí. Where do you belong? Between Dark Man and Very Dark Man. I don't care where I belong. Anything I see on social media, I copy, I put it on my page. Do you understand? So if I need problem for you, block me from my page, unfollow me. Do you understand? I will never stand on anybody's toe. Do you understand? I do what pleases my life. You can do whatever that pleases your life. Anywhere I can stand. Do you get it? The only thing tell me first so, ni ma so. You understand? Ẹ jẹ́ lọ sí Ìdúmọ̀tà ní ọjọ́ yìí. Àwọn receipt ti Lizzy, receipt wọ́n ní Lizzy kó fún àwọn ọlọ́pàá. Ẹ má gbàgbé nípa Àbíkẹ́ Àdé tí Lizzy tó bá jẹ́ pé ní tòótọ́ tí ò kì í ṣe oppressor ní Lizzy fẹ́ lò tó fẹ́ oppress àwọn ọlọ́jà yẹn. Lizzy máa padà bó ṣe fi ọlọ́pàá gbé àwọn ẹ má wò kán kọ́lé bíbá tó ṣe fi ọlọ́pàá gbé Àbíkẹ́ ọlọ́ọ̀ tí ẹ̀ ṣe dọ̀kásì ti dá sí tó ṣe fi ọlọ́pàá gbé Àbíkẹ́ ẹ má gbàgbé Alábíkẹ́ tó fọlọ́pàá gbé tó ṣe fi ọlọ́pàá harass dẹ́jú pé àwọn ní ilé adájọ́ tí wọ́n ti fi ọmọ yẹn sílẹ̀ Lizzy ti lọ fi ọlọ́pàá ẹ wá bèè lọ́wọ́ Lizzy ẹ má bínú fún kinní tó ń ṣe bíbà kan lọ ti ń ṣe Coca-Cola bẹ́ẹ̀ lọ ti ń ṣe ẹ má gbàgbé pé Lizzy Anjorin
ní ìgbà ẹ má gbàgbé gbogbo ọ̀rọ̀ tó sọ pé àkáǹtì tóun sanwó sí kò tálì mọ́ àkáǹtì táwọn pípù yẹn fóun. Ẹ̀yin èèyàn ṣé mo pé má gbàgbé ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú yín orí yín ti dàrú ṣé kò yé yín. Nǹkan kan tẹ́mi lè sọ ó dẹ̀ lè má sí nínú group yìí nínú public group yẹn ṣó ti yé yín. Ó ṣeé ṣe kí Ìyábọ̀ come true, it's just an allege, kò ń ṣe yí pé ó dá mi lójú. Ó ṣeé ṣe ẹgbẹ́ Yorùbá mi rẹ dáadáa, ó ṣeé ṣe kí Ìyábọ̀ come true fún àwọn ọmọ ọlọ́jà yẹn. Ẹ má gbàgbé pé Dorcas come true fún àwọn ọlọ́jà yẹn, ẹ má gbàgbé, because number one wọ́n fún ẹ ní account number. Lizzy Anjorin fún wa rẹ̀ kò lè mú receipt yẹn síta. Lizzy Anjorin fún wa rẹ̀ ẹ lọ gbogbo péèjì àwọn ènìyàn tó dìde fún Lizzy nípa ọjà yẹn. Ẹ sọ fún àwọn tó dìde fún Lizzy nípa Olè Ìdúmọ̀tà pé kán fún wọn ní receipt ọjà yẹn. Lizzy ò ní, kò sí yẹn sí. Mo kúrò nínú ilé nsìn, ó ti yé yín. Ìyábọ̀ ò mọ̀ bóyá mò ń bọ̀ wá síbí báyìí àbí mo máa lọ síbòmíì. Ṣó ti yé yín sí. Báwo ni Ìyábọ̀ máa ṣe wá set me up, kò sí yé yín. Ẹ má gbàgbé pé ó ti pẹ́ tó ti ń rajà lọ́wọ́ àwọn pípù yẹn. Bó ṣe sọ ó lóun rí àwọn Yíbò níbẹ̀ òun ò patronize wọn, ṣùgbọ́n ọ̀dọ̀ àwọn pípù ìlú òun máa ti ń rajà. Ọdún mélòó, oṣù mélòó ló sọ pé ó ti rajà yẹn? Oṣù mẹ́ta. Nítorí pé ìgbà míì ẹ̀yin tẹ́ wà lórí social media orí yín máa ń ṣe bá, orí yín máa ń ṣe bí wèrè. Ṣé kò yé yín sí? Orí yín máa ń ṣe bí wèrè. Ṣé kò yé yín sí? Ẹ wo bó ṣe ti Àbíkẹ́ mọ́lé. Ṣé ti yé yín? Ó lo agbára tó fẹ́ lò lé Fọlá lórí, òun ló ń lò lé Alábìkẹ́ lórí lọ́wọ́lọ́wọ́ sí. Tí àwọn Dorcas tí wọ́n gbà fún, òun ló ń lò lé Alábìkẹ́ lọ́wọ́ nítorí pé ó mọ̀ pé ọmọ kò lé níyàn ni. Kò tí yé yín sí. Ó mọ̀ pé ọmọ kò lé níyàn ni Àbíkẹ́. Títorí ẹ̀ ló ṣe ń lo agbára lé lọ́wọ́. Ṣé ti yé yín? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó ràánú gbà lọ́dọ̀ àwọn Dorcas because mi ò ní dá sí. Ṣé kò yé yín sí? Because nǹkan tó fẹ́ nìyẹn kí n wá dá sí, mi ò ní dá sí. Ṣé kò yé yín sí? But agbára yẹn ni wọn ò wá jẹ́ kó lò ó ṣe ṣe. Ẹ má gbàgbé pé Dorcas jáde fún àwọn oní market yẹn. Ẹ má gbàgbé pé Dorcas ó ràn wọ́n lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ń wò wá, ó ti yé yín sí. Ẹ má gbàgbé. Torí ibi tí Lizzy fẹ́ kó já sí, ibẹ̀ kọ́ ló já sí. Tó bá jẹ́ pé tóòtọ́ ni Lizzy ní receipt. Tó bá jẹ́ pé tóòtọ́ ló sanwó sí àkáǹtì àwọn bọ̀bọ̀ yẹn. Ẹni tí Lizzy sọ pé òun sanwó fún gangan, ó ló sá lọ. Àwọn ọlọ́pàá padà lọ gbé bọ̀bọ̀ yẹn níjọ́ yẹn gangan. Wọ́n padà invite ẹ̀ wá. Ẹ má gbàgbé pé wọ́n invite bọ̀bọ̀ tí Lizzy sọ pé ó sá lọ yẹn. Wọ́n invite ẹ̀ wá sí police gangan, sí police station. Ẹ má gbàgbé pé ibi tí wọ́n gbé ẹjọ́ yẹn lọ Lizzy gbé lọ sí Àbújá. Ṣé ẹ̀yin ò mọ̀ pé ó gbé lọ sí Àbújá? Kẹ́ ẹ bá lè mọ̀ yí pé Lizzy ò ní ẹ̀rí pé àkáǹtì tí àwọn bọ̀bọ̀ yìí fún ẹ lélẹ́yìí káàkáǹtì yẹn má correct. Ó ti yé yín sí. Ó yẹ kó ní receipt pé tóòtọ́ mo sanwó fún àkáǹtì kí Ìyábọ̀ fẹ́ stand out, kó fẹ́ dìde, kó fẹ́ ràn wọ́n lọ́wọ́, kò ní lè rí ṣe. Torí o ní ẹ̀rí tó máa fi back ẹ̀ ọ́. Àbí ẹ̀rí kọ́kọ́ ló gbé lọ sí court tán fi dẹjọ́ nù. Àbí o ní ẹ̀rí tó máa fi back ẹ̀ ọ́ pé o sanwó fáwọn people yìí. Pé tóòtọ́ ló sanwó pé o ṣe fake transfer. But o ní ẹ̀rí mi ní gbàṣẹ pé Ìyábọ̀ sẹ́ẹ̀tì ẹ̀ láíláí. Kò sẹ́ẹ̀tì ọ́. Ṣé kò yẹ? Ó ṣe ṣe. Ó jẹ́ má rí bẹ́ẹ̀ o. Ṣé mọ̀ pé a máa ń ronú bákan ni ó ti yẹ ń sìn. Allege ni o. Ó ṣe ṣe tó ṣe fẹ́ fi ìyà jẹ àwọn ọlọ́jà yẹn torí pé wọ́n pariwo olè rí ẹ lórí. Ó ti yẹ ń sìn. Ó di bí celebrity. Ó ti yẹ nígbà tí wọ́n ń béèrè pé kí lorúkọ ẹ, ṣé mọ̀ pé orúkọ mi ló fún àwọn ọlọ́jà. Ó jẹ́ kó mọ̀ pé Lizzy ni. Ìgbà tán wá yọ kí ẹnìkan nínú wọn ló wá dá ohun ẹ mọ̀. Ẹnìkan nínú wọn ló wá dá ohun ẹ mọ̀. Ló wá ń sọ fún wọn ìgbà tán ṣí ojú ẹ ló wá ń sọ fún wọn pé tó máa pa ẹ́ sínú bíbà. Ṣé o mọ̀ yìí pé wàhálà ló máa jẹ́ fún ẹni tó ní ṣọ́ọ̀bù ni. Òun ni woman yẹn ṣe tìẹ́ kúrò nínú ṣọ́ọ̀bù yẹn ló ṣe mú ẹ lọ sínú ṣọ́ọ̀bù ibi tó ti rajà gangan. Ló ṣe mú ẹ lọ síbi tó ti gbogbo káàdì tí wọ́n bá lọ́wọ́ ẹ̀ 2,000 ló wà ń bẹ̀. Má gbọ́ o, ìwọ tó fẹ́ lọ rajà 91,000 lójoojúmọ́ káàdì mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló bá lọ́wọ́ ẹ̀, different card, bank card tó wà lọ́wọ́ ẹ̀ 2,000, owó tó pọ̀ jù níbẹ̀ ní 5,000 naira. Báwo ló ṣe imagine láti lè sanwó? Ìyábọ̀ ò dẹ̀ mọ̀ pé àwọn àkáǹtì bẹ́ẹ̀ yẹn wà lọ́wọ́ ẹ̀ o. Má parọ́ o. O jí láàárọ̀, o mọ̀ yí pé bọ́tìnì yìí ó fẹ́ lọ rà, o dẹ̀ lọ. Ṣé o mọ̀ pé àtijọ́ tó ti lọ sí Ìdúmọ̀tà, Ìyábọ̀ Òjó ò mọ̀ pé o máa ń lọ sí Ìdúmọ̀tà, o dẹ̀ máa ń lọ Monday. Ó ṣe wá jẹ́ ijọ́ tó lọ ṣe fake transfer. Ìwọ gángan fún ara ẹ, o ò lè fi receipt yẹn sórí page. Receipt fake transfer yẹn, o ò lè fi sórí page. O ò lè fi sórí page. Receipt yẹn, o ò lè fi sórí page. Gbogbo ẹni tó ṣiṣẹ́ fún ẹ lórí ọ̀rọ̀ Ìdúmọ̀tà, ó ti yẹ screenshot olórí burúkú kan báyìí, screenshot tó ti fọ́ lójú téèyàn ò lè rí nǹkan kan, ó ti yẹ sí tó ò tiẹ̀ ṣó kó sanwó fún yàn, ó ti yẹ òun ló ń gbé káàkiri screenshot yẹn náà ló gbé fáwọn ọlọ́pàá.
ṣé kò yẹ ń sìn o rí original receipt fún wọn kó ra nǹkan ṣé kò yẹ ń sìn kó ra nǹkan ṣé ti yẹ o bè lọ́mù pé báwo mo ṣe rí details Ọbẹ̀kúnjà tó wà lẹ́gbẹ̀ẹ́ yín olóbò òun tó wà lẹ́gbẹ̀ẹ́ yín nítorí mo ti fún lówó rí tó ti yẹ ń sìn mo dẹ̀ mọ date and time tí mo fún lówó mo dẹ̀ lọ sínú àkáǹtì mi dẹ̀ gbóhùn pẹ̀ síbẹ̀ ó dẹ̀ gbé gbogbo owó tí mo ti fún rí tí mo ṣe fún gbogbo wọn nìyẹn tí mo ṣe mú gbogbo receipt owó tí mo ti fún wọn jáde ní ó pọ̀ bí ilẹ̀kùn ọyàn tí kò yẹ the only something tí máa ń tag tí máa ń ṣe tí máa ń fi síbẹ̀ tí bá ti sanwó tán ṣó ti yẹ ń sìn òun ni máa ń kọ kí ló wúpẹ̀ Lizzy Anjorin group àwọn kìnnì kan báyìí ti máa ń kọ síbẹ̀ kó mo fi mọ̀ yìí pé yes gbogbo àwọn pípò yìí lélẹ̀ tí kò yẹ kò sí iye ọdún ìdí nìyẹn tó ṣe lè gbé ẹjọ́ yẹn padà sí court ṣé ti bẹ́ẹ̀ yẹn sìn so my own thinking ẹ má gbàgbé pé allege ni pé tó sọ yìí pé kí very dark man ó lè fún ní owó ó lè ṣe gbá fún ó lè ṣàwó fún pé my own thinking o ó ti yẹ ń sìn ó ṣe é ṣe kán gbé ẹjọ́ ẹ lọ sínú gúúpù yẹn kán máa fi ẹ ṣẹlẹ́yà ó ti yẹ ń sìn pé but kó wá jẹ́ pé wọ́n set ẹ up ó ṣe é ṣe kán gbé fídíò yẹn má gbàgbé pé anything tó bá ń ṣẹlẹ̀ nílé ayé wọ́n máa ń send ẹ̀ sí Gistlover má gbàgbé ó ṣe é ṣe kán wá gbé síbẹ̀ kán wá fi ẹ ṣẹlẹ́yà because ọ̀tá ló jẹ́ sí Ìyábọ̀ ó di dandan kínú ẹ̀dùnkún ìṣẹlẹ́yà ojoojúmọ́ ló fi ń gbé ṣépè so ẹni tó ń gbé èèyàn má gbàgbé pé alẹ́ ọjọ́ Sunday ó sì gbé Ìyábọ̀ ṣépè tọmọtọmọ ní alẹ́ ọjọ́ Sunday kò sórúkọ tí ò pè Ìyábọ̀ kó tó wá ṣẹlẹ̀ ṣọmọ pé àárọ̀ Monday ní kí nìyẹn ṣẹlẹ̀ sí ẹ kó tó wá ṣẹlẹ̀ sí ẹ láàárọ̀ ọjọ́ Monday Lizzy má gbàgbé ṣọmọ pé tó ṣe kúrò nínú ọjà yẹn bó ṣe kúrò nínú ọjà yẹn ó ti yẹ 4 hours later wọ́n pe Lati ó sọ pé kán jẹ́ pé ó pe ọkọ ẹ̀ wọ́n pe Lati má gbàgbé pé wọ́n pe Lati 4 hours later ni Lati tó dá wọn lóhùn 4 hours later ni Lati ṣe wá síbẹ̀ 4 hours later ni Lati tó wá nígbà tó wá kúrò ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti yẹ nígbà tó wá kúrò ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ ló gbé narrative wá sórí social media ó ti yẹ ń sìn ìwọ ló gbé narrative wá sórí social media pé wọ́n sọ yìí pé ó jí gold ó ti yẹ ń sìn tá a bá lọ gbé fídíò tí Ìyábọ̀ Òjó ṣe tó fi ẹ rẹ́rìn ó dẹ̀ pé Ìyábọ̀ Òjó ó hàn ní interview ẹ̀ ó dẹ̀ pé ó lọ sí kiri táwọn Nollywood máa ń ṣe ó wọ ṣòkòtò báyìí ó fáìn gan láti níjọ́ yẹn tí bá lọ gbé fídíò yẹn jáde mo lè gbé fídíò yẹn sórí péjì mi tí bá ṣe tán Ìyábọ̀ sọ pé kán béèrè lọ́wọ́ ẹ pé ṣé o sọ fóun nígbà tó fẹ́ lọ ṣe fake transfer ṣé o mọ̀ pé Ìyábọ̀ sọ yìí pé o fẹ́ lọ jí gold ṣé o mọ̀ pé ìwọ fún ara ẹ ló sọ ó sọ nínú mọ́tò ni níbọ̀ mi fẹ́ wò bóyá níbọ̀ mi fẹ́ wò bóyá òun lélẹ̀. mo fẹ́ bẹ́ẹ̀ wà ní nísìnyí àwọn fídíò ẹ̀ pọ̀ bí wa. ẹ má bínú ẹjọ́. jíjáde tó ń bọ̀ báyìí tí wọ́n fi ẹ́ sílẹ̀ ní Ìdúmọ̀tà ìwọ ló ṣe show ṣọmọ kó wà nínú mọ́tò ni ó wàá tọ́nà nínú mọ́tò yẹn because o fẹ́ kán rí ojú ẹ̀ bó ṣe ti ké ó ti ké ayé ẹ̀ ti bàjẹ́ nínú ẹkún yẹn ó ti sunkún gan ó ti ké gan ó ti sunkún gan ṣé o mọ̀ yí pé gbogbo ayé ó ti yẹ ń sìn ọ̀rọ̀ tó sọ fídíò tó ṣe yẹn mo ní fídíò yẹn lọ́wọ́ fídíò yẹn tó ṣe òun ni àwọn èèyàn fi sọ yí pé ó jí gold agbàgbé fídíò tó ṣe òun ni àwọn èèyàn wá ń bọ́ síta ní Ìdúmọ̀tà gangan tá bá lọ wo fídíò yẹn nínú Ìdúmọ̀tà mo ní fídíò yẹn lọ́wọ́ o kò ju bí 1 minute something lọ part 1 part 2 part 3 part 4 mo ní lọ́wọ́ torí wọ́n ṣe ń gbé sí orí ọmọ pé mi mò ń bẹ́ẹ̀ gbé kí wọ́n tó kú òun bẹ́ẹ̀ làwa ti ń gbé because wọ́n pè mí nínú storage ni tí wọ́n sọ yí pé Lizzy ṣe fake transfer mi ní kò possible mo ní kò possible pé mo ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tán sìn ó sọ yí pé wọ́n fẹ́ dùn ún mú ẹ̀ ṣó yẹ ìwọ ló ṣe fídíò nínú mọ́tò nínú òkùnkùn mo ní fídíò yẹn lọ́wọ́ mo dẹ̀ máa gbé sórí péjì mo ní fídíò yẹn lọ́wọ́ ìwọ ló ṣe fídíò níjọ́ yẹn ló change narrative àwọn ènìyàn ó ti yẹ ń sìn wọ́n ní pé onígbà ò tó bá ní o tó bá ṣe fẹ́ kán pé gbà ẹ ló ṣe máa pè ṣé kò yẹ tó bá jẹ́ pé tòótọ́ Lizzy ò ṣe fake transfer wàá rí ṣó mọ̀ pé wọ́n kọ̀ láti ṣe kéèsì ẹ̀ ó ti yẹ wàá gbé ẹjọ́ wọn padà lọ sí kóòtù mi ṣó mọ̀ pé wọ́n da ẹjọ́ àwọn pípù yẹn nù ni tí wọn ò sí ẹnì kankan tó lọ sẹ́wọ̀n yẹn kò sí single one of them báyìí tó lọ sẹ́wọ̀n kò sí kankan nínú wọn tó lọ sẹ́wọ̀n wọ́n dà wọ́n nù ní kò sí kankan nínú wọn tó sun prison join wọn sun prison ní join gbogbo wọn pátápátá lọ gba béèlì wọn Lizzy Anjorin tó bá jẹ́ pé tòótọ́ ó ti yẹn sì ló wà ní ààrẹ
ló jẹ̀bi pé o ṣe fake transfer. Lizzy wá rí package wọn padà sí court. I'm telling you. Ṣó mọ̀ yí pé Alábìkẹ́ ò ṣe fake transfer, kò sí lára àwọn ọlọ́jà. Ṣó mọ̀ yí pé ńgbà tí wọ́n gba bẹ́ẹ̀lì fún Alábìkẹ́, ṣó mọ̀ pé ó tún gbé padà lọ sí another police station. Ó tún lọ padà lọ mú ẹni tí adájọ́ ti sọ pé àwọn fún ní bẹ́ẹ̀lì. Ó padà gbé lọ sí another court. Nítorí pé o mọ̀ yí pé èèyàn ò léyàn. Mo lè wá sọ yí pé o lè try, but ó kè ṣe kó jẹ́ yí pé ìyẹn nìkan ló lè wà ní. Ó mọ nǹkan tí mo sọ yìí sí. Ó ṣe é ṣe kán fi ẹ̀ṣẹ̀ lẹ́yà nínú group, nínú public group yẹn. Ó ṣe é ṣe. But pé o máa rí nínú public group yẹn pé àwọn ló set you up fún 91,000 tó ṣe fake transfer. Tó fún ẹ ní real account, tó lọ sanwó sí account mi, tó wá pè ẹ́ dítí fún odindi oṣù mẹ́ta. Or you dey mad or you dey crazy. Odindi oṣù mẹ́ta ni wọ́n fi contact Lizzy. Ó gbé call anybody. They can go into that oṣù mẹ́ta tí wọ́n fi pè. So Ìyábọ̀ Òjó mọ̀ pé wọ́n pè fún odindi oṣù mẹ́ta. Ẹ jẹ́ kí ẹ máa sọ làákàyè orí yín lẹ́gbàá mi. Ẹ máa sọ. Ṣé Ìyábọ̀ Òjó mọ̀ yìí pé àwọn people tó ṣe fake transfer fún, ṣé wọ́n Ìyábọ̀ Òjó mọ̀ yìí pé wọ́n pè fún odindi oṣù mẹ́ta tí wọ́n rí ẹ contact, because ní àkókò yẹn wọ́n mọ̀ pé wọ́n ní Lizzy. Wọ́n mọ̀. Má gbàgbé pé different type of number ló máa lò. Má gbàgbé. O ní number títí o ní number UK. Láàrin èmi àti ẹ, o ní number UK. Ibi tó o ní number dé, o ní number United Kingdom. O ní number UK. A máa fi on fin chat. O ní number UK. O ní àwọn chatting kan tí wọ́n gbọ́dọ̀ rí tá máa jọ ṣe. O ní number UK tá bá ti fẹ́ ṣe àwọn nǹkan yìí. O ní number UK. Ibi tó o ní number dé. O ní number UK. Ṣé àwọn yẹn tí wọ́n pè fún odindi 3 months wọn ò dẹ̀ rí Gistlover lẹ̀ nígbà yẹn because wọn ò tí ì ṣí ojú ẹ, wọn ò tí ì mọ̀ pé Lizzy ni. Guys, ẹ má gbàgbé pé Lizzy máa ń borí lọ sí ọjà yẹn ni o. Ẹ̀yin èèyàn, ẹ má bẹ̀rù Ọlọ́run o, ẹ mọ nǹkan tẹ́ ń sọ o. Ẹ má number 1, ẹ má gbàgbé pé Lizzy ó máa ń borí lọ sí ọjà yẹn. Kò sí ọjọ́ kan tó lọ sọ́jà yẹn tó ṣí ojú ẹ̀. Àwọn tó rajà lọ́wọ́ wọn ò mọ̀ pé Lizzy níwájú Ọlọ́run àti ọba tá kì í pè jẹ́rìí rọ tí mo mọ̀ ṣíọ́ báńkà. Wọn mọ̀ pé Lizzy làwọn tajà fún. And I'm very very sure fún wọn ní nọ́mbà Àríkẹ́. So wọn mọ̀ pé Lizzy. Wọn mọ̀ pé ìwọ gangan làwọn tajà fún. Wọ́n ti pè é fún odidi 3 months. Ṣé Ìyábọ̀ Òjó mọ̀ yìí pé wọ́n ń pè é fún 3 months? Tí kinní yẹn bá wà nínú group yẹn, the only thing tó máa wà nínú public group yẹn, òun ni pé wọ́n máa fi rẹ́rìn. Ó dẹ̀ di dandan kọ́ta mi bá ṣe ẹlẹ́yà máa fi rẹ́rìn. Tọ́ta mi bá ṣe ẹ̀sìn máa rẹ́rìn. Ó ní right láti fi rẹ́rìn. Kò yẹ. Because ẹni tó máa ń gbé ọmọ ẹ̀ ṣépè lójoojúmọ́, ó wá ṣe ẹlẹ́yà, ó wá ṣẹ̀sìn. Ó di dandan kí gbogbo ayé fi rẹ́rìn. Ó di dandan kan gbé sínú group yẹn, wọ́n wá fi rẹ́rìn Lizzy. Pé ṣùgbọ́n wọ́n wá plan kóòbù nínú group yẹn. Pé kan fi ẹ kan lọ sí Ìdúmọ̀tà láì mọ̀ pé òun lọ sí Ìdúmọ̀tà. Kan wá sọ yí pé wọ́n plan yẹn. No. Ó rí àwọn plan tó ń sọ pé wọ́n ṣe nínú group yẹn. Bí pé kan fọlọ́pàá gbé yìí. Òun làwọn plan tó ń ṣe mẹ́. Ṣé kò yẹn sí? Bí pé ẹni tó bá ti ń sọ̀rọ̀ justice tó fẹ́ kí Mohbad ní justice kan bàjẹ́, kan attack ẹ̀. Ó ti rí àwọn plans yẹn. So kò kí wá ń ṣe ewu títí ẹ ni wọ́n wá ń ṣe. Ṣé mo pé wọ́n lè fi rẹ́rìn o, gbọ́ pé kán ṣe nǹkan tó sọ yẹn kó lè work Lizzy. Ó ṣe fake transfer accept. Èní kọ́ dẹ̀ ló ti ń jalè. Èní kọ́ ló ti ń jalè Lizzy. Ó ṣe fake transfer. Ó ṣe nítòótọ́. Nítorí ẹ̀ ló ṣe lè mú receipt yẹn síta. Ó ní kò ṣe é ṣí. Ìgbà táwọn ọmọ aráyé, àwọn tó wà lórí social media tó béèrè lọ́wọ́ ẹ pé kí ló dé tó ṣe mú receipt, gbé receipt yẹn sórí page. Ó ní ò lè ṣí téèyàn bá tẹ̀wọ́ kò ṣe é ṣí. Yes, ó ń lo UK number. Ó ní ò lè ṣí. Àbí nǹkan tó sọ kọ́ nìyẹn. Ìgbà tó fún mi ní paper yẹn, mo ní paper lélẹ́yìí. Pé léyìí kíní yìí ó yẹ kó ṣí ni. Ó ní kò ṣe é ṣí. Ìwọ bá wa gbé receipt yẹn gangan síta ibi tó sanwó sí. Ibi tó sanwó sí, bá wa gbé receipt yẹn síta. Ibi tó sanwó sí gangan, bá wa gbé receipt yẹn síta. Ó ṣáà mọ̀ ibi tó sanwó sí, bá wa gbé receipt yẹn síta. Ibi tí wọ́n sanwó sí gangan Lizzy, bá wa gbé receipt yẹn, bá wa gbé síta. Wọ́n wá rí bí adájọ́ ṣe máa gbé wọn padà lọ sí court. Pé ẹni yìí kí ló ṣe fún yín? Ó sanwó fún yín. Ó wá sí ṣọ́ọ̀bù yín. Ẹ wá gbìmọ̀ pọ̀ láti yẹ̀yẹ́. Wọ́n máa gbádà pọ̀ nítorí pé ò lẹ́rìí Lizzy. Ó sẹ́ni tó set ẹ̀ ọ́ motherfucker ni ẹ́. Sẹ́ni tó kó ṣì lọ. Má máa dá ọ̀rọ̀ títí ẹ papọ̀ mọ́ Mohbad issue. Má máa dá ọ̀rọ̀ títí ẹ papọ̀. Ìdí nìyẹn táyé ẹ ṣe ń bàjẹ́ lójoojúmọ́. Tó fi ìgbà ayé Ìyábọ̀ ń bàjẹ́. Ṣó mọ̀ pé ta ní pé Ìyábọ̀ Òjó, ta ní pé ó ṣe bí Fúnkẹ́ Akíndélé.
tí ò bá wọn dá sí tó ṣe bíi ti kí ló wúkọ bèbí Mercy Aigbe ṣé o mọ̀ pé kò sí celebrity kankan tó dáwùkọ ẹ̀ ta ni kó ṣe bẹ́ẹ̀ ni ṣé o mọ̀ pé wọn ní dáwùkọ Ìyábọ̀ tóun náà ṣe àlòkè mo ní wàhálà àti tèmi tí mò ń gbé ṣé o mọ̀ pé ta ló ṣe bẹ́ẹ̀ ni ta ló máa dáwùkọ Ìyábọ̀ wọn ní dáwùkọ Ìyábọ̀ ṣé ti rí ẹ̀yẹn sí wọn ní dáwùkọ Ìyábọ̀ ṣùgbọ́n ìwọ feel pé torí pé wọ́n ti dáwùkọ Ìyábọ̀ òun ló bá tèèyàn jẹ òun ló fi hàn nígbà tó máa tọrọ nípa donation olórí ibu ní Elize Ọlọ́run ó gbásí gan nínú olórí burúkú nígbà tó máa sọ̀rọ̀ nípa donation tí wọ́n sọ nínú public group yẹn Lizzy ṣé wọ́n fi àkáǹtì Ìyábọ̀ bá ẹ̀yin tẹ́ ń wò wá because ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ní ìwò torí very dark man ló ń sọ̀rọ̀ bọ́ tí ẹ̀ nínú àwọn point tí mo sọ yìí bóyá ẹ máa lọ tún wò ṣé wọ́n dárúkọ àkáǹtì Ìyábọ̀ Òjó àkáǹtì ta ló sọ pé wọ́n sanwó nìyẹn sí Lizzy oh God nìkan mọ mi mọ reason why tí Ìyábọ̀ Òjó ń wẹ̀ ní o mi mọ nǹkan tó ṣẹlẹ̀ o mi mọ bó ṣe ṣẹlẹ̀ o. mi mọ nǹkan tó ṣẹlẹ̀ o tell you check out yes the only thing tèmi mọ̀ o torí tí ọ̀tá mi bá ṣẹlẹ̀ yà máa fi rẹ́rìn o èmi àtọ̀rẹ́ mi a máa rẹ́rìn ibo la máa dẹ̀ ti rẹ́rìn a máa rẹ́rìn nínú WhatsApp àbí tó bá ká wa lára jù a máa pera wa a máa rẹ́rìn kò sẹ́ni tí ò ń ṣe wọ́ ẹ̀ ó ti yẹ ọ̀tá tó ń balẹ̀ ayé tó ń sọ̀rọ̀ mi láì dáa táyé ẹ̀ bá bàjẹ́ lẹ́ni máa rẹ́rìn mi ṣe ní rẹ́rìn inú anybody máa dùn mí tí ayé ọ̀tá ẹ̀ bá bàjẹ́ lẹ́ni náwó ẹ̀ sókè pé ò ní rẹ́rìn tẹnu ẹ̀ máa bàjẹ́ páyé ọ̀tá ẹ̀ bàjẹ́ ṣé inú tiẹ̀ máa bàjẹ́ ní páyé ọ̀tá ẹ̀ bàjẹ́ everybody ló máa dunnú so kò ń ṣe èèwọ̀ tí náà Ìyábọ̀ bá dùn ayé ẹ̀ bàjẹ́ ó yẹ pé kò yẹ òun ṣe wò so ìwú ni o kéèsì ti tiẹ̀ kọ́ ló máa wà lọ́dọ̀ wọn kò tí yẹn ń sìn kéèsì ti tiẹ̀ kọ́ ló máa wà ń bẹ̀ kò yẹ kéèsì ti tiẹ̀ kọ́ ló máa wà ń bẹ̀ kí kò yẹ wàá jẹ́ kí kéèsì àwọn èèyàn gidi kò ń ṣe mò ń bẹ́ẹ̀ wá fídíò olórí burúkú tó ṣe ni o mò ń bẹ́ẹ̀ wá fídíò yẹn ni o fídíò wèrè tó ṣe níjọ́ yẹn gangan fídíò wèrè tó ṣe mo tiẹ̀ ní lọ́wọ́ náà mo ti gbé sórí péjì mi nígbà kan rí mo ti yẹ mo ti gbé sórí péjì mi nígbà kan rí ṣé kò yẹ ń sìn bó ṣe ṣí ojú ẹ̀ báyìí lórí pé Lizzy ni parọ́ bó ṣe ṣí ojú ẹ̀ báyìí lórí pé ìwọ ló wà ń bẹ̀ ìjọ yẹn gangan ló mọ̀ pé Lizzy ló máa wá ra 91,000 of stone ìjọ yẹn gangan ló mọ̀ pé ìwọ ló wá ra stone ọjọ́ yẹn gangan ló mọ̀ pé ìwọ ló wá ra stone bó ṣe ṣí kíní yẹn kúrò lójú ẹ̀ báyìí ló mọ̀ pé ìwọ gangan ni wọn mọ̀ pé ìwọ ni láti jọjọ́ ẹ̀ Lizzy Anjorin wọn mọ̀ pé ìwọ ni pé ìwọ gangan ló máa wá ra stone yẹn wọn mọ̀ tí ìwọ náà dẹ̀ mọ̀ pé àwọn people yóò mọ̀ pé ìwọ ni ìwọ náà mọ̀ pé àwọn people yóò mọ̀ pé ìwọ ni kí ló dé tó wá sórí social media tó wá ní setup ni nǹkan tó yẹ pé ìwọ ló fi ọwọ́ ara ẹ̀ balẹ̀ ayé ara ẹ̀ jẹ́ ó wá sórí social media ó wá ní setup ni báwo ló ṣe jẹ́ setup báwo ló ṣe jẹ́ setup ìyẹn ni kò yé mi báwo ló ṣe jẹ́ setup ọwọ́ ara ẹ̀ báyìí orí account number tán fún ẹ ó ti yẹ Lizzy for 3 good months ní bọ̀bọ̀ yẹn ti ń pè é tó gbé kọlẹ̀ 3 good months let's go into that 3 good months kí ni reason why tó rí kọ́ọ̀lù bọ̀bọ̀ yẹn tó máa ignore ẹ̀ onítorí pé ibẹ̀ ló máa ti ń rajà ọmọ pé nǹkan tó sọ nìyẹn onípé torí pé ibẹ̀ ló máa ti ń rajà ní gbogbo ìgbà ó ti yẹ ń sìn owó tí wàá padà lọ síbẹ̀ ó ti yẹ ìsmí pé kò ń ṣe pé ò ní sanwó yẹn pípadà ló tó padà lọ síbẹ̀ kò ń ṣe pé ò ní sanwó yẹn bọ̀bọ̀ yẹn wá rí ẹ ó ti yẹ ń sìn bọ̀bọ̀ yẹn gangan wá rí ẹ because inú ṣọ́ọ̀bù mi ló wò lọ ó lọ sí ọ̀dọ̀ bọ̀bọ̀ yẹn ọ̀dọ̀ bọ̀bọ̀ tó ti ra 91 yẹn inú ṣọ́ọ̀bù mi ló wá wò lọ ó wá lọ sí ọ̀dọ̀ bọ̀bọ̀ yẹn gangan Lizzy béèrè lọ́wọ́ rẹ̀ ó ti ra 91,000 ní bíbá ó ti fún wọn ní fake transfer tó dẹ̀ mọ́ next time tó wá fẹ́ lọ sí Ìdúmọ̀tà ó wá wọnú ṣọ́ọ̀bù bọ̀bọ̀ yẹn nítorí pé ẹlẹ́dàá bọ̀bọ̀ yẹn tó máa kó yọ òun ló ṣe site yẹn pé lady tó máa ń borí wá leléyìí kẹ̀ tó máa wá ń rajà òun ló ṣe wá bá ẹ ní ṣọ́ọ̀bù tó wọ lọ ṣé o mọ̀ pé ìgbà tó fẹ́ ṣe é léṣe ní ṣọ́ọ̀bù tó wọ̀ lọ òun lọ tì ẹ́ padà lọ sí ṣọ́ọ̀bù tó ti ra nǹkan gangan tó ti sanwó lọ ṣe gbé ẹ wọnú ṣọ́ọ̀bù yẹn ṣọ́ọ̀bù tó ti ra nǹkan tí ò sanwó kí ni reason why ọwọ́ bọ̀bọ̀ yẹn ló máa ti ra bọ́tìnì àbí kí ló máa lọ́rùn abẹ àbí stone kí ló dé tó ṣe wọ bẹ́ẹ̀ in the first instance Nigerian police ọlọ́run máa jẹ́ kó da fún yín tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ ńgbà mi ẹ máa ń ṣe dáadáa lórí ọ̀rọ̀ Ìdúmọ̀tà Nigerian police bàbá gbọ́ pẹ́ yín ọlọ́run á jẹ́ kó da fún yín tẹ́ jẹ́ kí àwọn ènìyàn tẹ́ jẹ́ kán jẹ̀yà ìmọ̀dí bàbá gbọ́ pẹ́ kí ló dé tó wọnú ṣọ́ọ̀bù bọ̀bọ̀ yẹn gangan níjọ́ yẹn kí ló dé ṣùgbọ́n àwọn bọ̀bọ̀ yẹn wà ń ta kí ló dé tó wọnú ṣọ́ọ̀bù bọ̀bọ̀ yẹn tó yẹ pé ọ̀dọ̀ ẹlòmíì ló lọ Lizzy kí ló dé tó lọ síbẹ̀ tó bá jẹ́ pé tóòtọ́ kí níyẹn ò kí ń ṣe fake transfer
wàá padà lọ rajà lọ́dọ̀ ẹ̀ abó ní padà lọ rajà lọ́dọ̀ ẹ̀ bọ̀bọ́ yẹn ló wá rí ẹ gbá same person tó borí wá gba 91,000 nílé náà tí ò fún wa ní 91,000 ṣó pé òun ló bọ̀rọ̀ jẹ ká ní pé inú ṣọ́ọ̀bù bọ̀bọ́ yẹn ló wọ̀ lọ padà wọn ò ní sọ yí pé ó jalè ṣó mọ̀ pé nísìn tí mi ìbá mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ó ti yẹ ń sìn tó yẹ pé mi ò mọ̀ ó ti yẹ èèyàn máa ń gbàgbé ó ti yẹ tó bá jẹ́ pé tòótọ́ ló mọ̀ wàá wọnú ṣọ́ọ̀bù àwọn bọ̀bọ́ yẹn lọ rajà ò ní lọ síbòmíì nǹkan tí mò ń sọ fún yín kí ló dé tó wọnú ṣọ́ọ̀bù ẹlòmíì ó wọnú ṣọ́ọ̀bù ẹlòmíì láti lọ ra bọ́tì ó ti yẹ ìgbà tó wá padà wá tó wá fẹ́ gbé òun ló rí bọ̀bọ́ yẹn bẹ́ẹ̀ ló rí bọ̀bọ́ yẹn níta bọ̀bọ́ yẹn wà níta iwájú ṣọ́ọ̀bù títí ẹ̀ bọ̀bọ́ yẹn wá bá ẹ̀ níbi tó ti lọ ra nǹkan bọ̀bọ́ yẹn ṣe wá bá ẹ̀ nìyẹn òun ni ọ̀rọ̀ yẹn wá di ṣé o mọ̀ pé instantly tó ti lọ síbòmíì òun ni wọ́n ti jàre ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ti jàre lára ẹ̀ Lizzy òye ẹni ó mọ̀ pé £1 lọ́dọ̀ tálákà owó ńlá ló jẹ́ bíkọ́ kí wọ́n ṣiṣẹ́ owó yẹn ni òye ìyá £1 lọ́dọ̀ tálákà owó ńlá ló jẹ́ wọ́n ṣiṣẹ́ owó yẹn ó mọ̀ nǹkan tí 91,000 yẹn máa ṣe nínú ìgbésí ayé àwọn ọmọ tí wọ́n fẹ́ gbé lọ tó fẹ́ jí gbé lọ so báwo ni Ìyábọ̀ ṣe wá sẹ́ẹ̀tì ìwọ tó lọ sọ́jà tó mọ̀ ìgbé nínú ṣọ́ọ̀bù yìí o nínú ṣọ́ọ̀bù tó wà ń bíbá yìí o mo ti ra nǹkan 91,000 mi ò sanwó kí ló dé tó wọnú ṣọ́ọ̀bù mi 3 months after tó wá padà wá sí ṣọ́ọ̀bù yìí tó wá padà wá kí ló dé tó wọ same shop tó má ti ra ìyá tẹ́lẹ̀ kí ló dé tó wá wọnú ṣọ́ọ̀bù yìí ẹ̀yin èèyàn ẹ jẹ́ sọ kinní kan fún yín Lizzy ò lè rí ìdúmọ̀tà yẹn Lizzy ò lè rí ìdúmọ̀tà yẹn nínú gúùpù nínú public group yẹn ó lè rí ń bẹ̀ kóhùn ẹ̀ kó máa update lójoojúmọ́ ṣé kò yẹ ẹ́ sìn ṣé pé mo ti jẹ́ kí ayé rí ìmọ́lẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan mi ní sọ́rọ̀ ṣì mọ́ ó sì mo jẹ́ kí ayé rí ìmọ́lẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ó ṣe ṣẹlẹ̀ gbọ̀ngàn tó fi gbèsè ayé ẹ̀ ń sìn mo rajà lọ́wọ́ ẹ̀ ń sìn nítorí pé o mọ̀ yí pé o sanwó ìwọ gan mọ̀ pé fake transfer ló ṣe fún wọn o wá fẹ́ lọ rajà míì torí pé o ti mọ̀ pé o máa ń borí ni o ti mọ̀ pé o máa ń borí lọ ni wọn ò ní dá ẹ mọ̀ accept ẹ wọn ò ní dá ẹ mọ̀ nítorí pé o máa ń disguise ṣùgbọ́n bọ̀bọ̀ yẹn dá ẹ mọ̀ bó o tiẹ̀ wá wọ ṣọ́ọ̀bù míì hello yẹ ẹ ká sùn ẹ ká sùn. Okay, two la ma ṣe tán. All right then. Okay, all right. Ma call me when I need to. All right then. Okay then. All right. Ṣé kò yẹ yín sìn? Bọ̀bọ́ yẹn wá rí. Ó mọ̀ pé bọ̀bọ́ yẹn máa bínú. Ó wá ní Ìyábọ̀. Jẹ́ Ìyábọ̀ ló sọ yí pé kò wọ ṣọ́ọ̀bù mi. Ó mọ̀ pé ìwà olè nìyẹn. Ó máa dúpẹ́ pé wọ́n sún ẹ́. Ṣé o mọ nǹkan tó dé tí wọ́n ṣe sún ẹ́? Nítorí pé o jẹ́ celebrity. Tó bá jẹ́ pé ọmọ kò lé níyàn ló ṣe wú ẹ̀ wọ́n máa fi táyà sí lọ́rùn nítorí pé o jẹ́ gbajúmọ̀ the only thing tó ń ṣe fún ẹ yẹn tó fi disgrace yẹn òun ló lè ṣe fún ẹ torí o jẹ́ gbajúmọ̀ so that gbajúmọ̀ yẹn máa lè wọ́ mi o rajà lọ́wọ́ èèyàn lẹ́nìí o sanwó o wá jẹ́ kó jẹ́ 3 months later torí pé o mọ̀ pé wọ́n máa ti gbàgbé wọn ò ní recognize ẹ mọ́ àbí o wá wọnú ṣọ́ọ̀bù ẹlòmíì nítorí pé ẹni yìí kò ní dá ẹ mọ̀ who does that tó bá ń ṣe Lizzy ó wá ní pé wọ́n ń pè ní pé nítorí Ìyábọ̀ ló ṣe ń pè ní olè dúmọ̀tà a ò dẹ̀ bẹ̀rù Ọlọ́run Ìyábọ̀ Òjó tó ń sun ilé ẹ̀ pé kán bẹ́ẹ̀ chẹ́ẹ̀kì gúùpù wọn kó lè sí bẹ́ẹ̀ nǹkan tó lè wà ń bẹ́ẹ̀ alẹ́jì ni o ó ṣe pé mo mọ̀ tó tọ̀ nǹkan tó lè wà ń bẹ́ẹ̀ ni pé kán fi ẹ́ ṣe lẹ́yà and it is meant to be ọ̀tá mi ṣẹ̀sín that is the only thing pé ó ṣẹ̀sín ẹni tó máa ń gbé ọmọ wa ṣépè lójoojúmọ́ tó máa ń gbé wa ṣépè lójoojúmọ́ òun ló ti kígbe olè stigma burúkú tí ò lè kúrò nínú ayé ẹ Lizzy ó lè fọmọ Ọlọ́run kò possible kó kúrò nínú ayé ẹ ó máa wà ń bẹ́ẹ̀ ni tí kingdom come sọ pé pọ́n ọ̀pìyàn sọ bẹ́ẹ̀ Lizzy píọ́n sọ bẹ́ẹ̀ ó ṣe máa wà ń bẹ́ẹ̀ títí láéláé ni má jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ìgbà tó ṣe owó yẹn ìgbà tó wá dọ́jà ó wá wọnú ṣọ́ọ̀bù bọ̀bọ̀ yẹn ó wá lọ wọnú ṣọ́ọ̀bù ẹlòmíì jẹ́ káwọn èèyàn mọ̀ sọ fáwọn èèyàn bóyá wọn ò ní gbé ẹ ṣépè jẹ́ káwọn èèyàn mọ̀ pé ìgbà tó dé ọjà yẹn ó wọnú ṣọ́ọ̀bù bọ̀bọ̀ yẹn ó wá lọ wọnú ṣọ́ọ̀bù ẹlòmíì jẹ́ kí àwọn èèyàn mọ̀ ìwọ ìkàjàtìjàtì aláyé bàjẹ́ aláyé mú aláyé dorí kodò wọ́tá yìí ẹ̀ ti mọ̀ yàmọ́ wá ní very dark man máa fún ẹ ní nǹkan kan sórí gbogbo nǹkan tí very dark man gbé jáde láàárọ̀ ṣé ti tiẹ̀ wà ń bẹ̀ o lè síbẹ̀ ṣùgbọ́n ó lè fi ẹ́ ṣẹlẹ́yà
because o deserve kí Ìyábọ̀ fi ẹ̀ṣẹ̀ lẹ́yà of course tó bá bàjẹ́ fún ilé Ìyábọ̀ tí ò bá lè gba ọjọ́ tí ò bá lè gba ìlú òun ló mọ̀ tó bá bàjẹ́ fún ilé because kó lè bàjẹ́ ìlú kó lè bàjẹ́ òun ló ń wá fún Ìyábọ̀ tọ́lọ́run ò dẹ̀ ní fún ẹ̀ṣẹ̀ kò kàn mí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wọn àti fẹ́ dàgbọ́n ṣùgbọ́n ìlú kó lè bàjẹ́ tó ń lù ìwọ máa ń fẹ́ pé gbogbo ẹni tó bá bàjà sẹ́ àníkáyé wọn ń jégéjégé ni àníkáyé wọn bàjẹ́ ni nǹkan tó máa ń wá nìyẹn kó o kú fún Lizzy ṣé kò yẹ wo oúnjẹ tí wàá sọ kíní kan fún àlùjọ o fẹ́ gbọ́ kíní kan lẹ́ni tí mo dẹ̀ sọ kò sí gbogbo voice note tí wà á ti Lizzy mo wà ń bẹ̀ àṣírí kan ni mo gbé fún ẹ tí Lizzy bá bẹ̀ sọ̀rọ̀ àlùjọ mo wà ń bẹ̀ another phone ló máa fi pè mí mo wà ń bẹ̀ bá a ṣe máa ń ṣe nìyẹn mo wà ń bẹ̀ ṣé kò yẹ mo wà ń bẹ̀ tèmi náà dẹ̀ ń record yín ṣé kò yẹ ṣòrí bó ṣe ń tú ọ̀rọ̀ jáde lẹ́nu ẹ̀ torí recording ni ṣé mọ̀ pé wọ́n ń ṣe bí kó ti sú ẹ bòun mọ̀ nǹkan tó ń ṣe kí nìyẹn ni kò rí gbà lọ́wọ́ mi kí nìyẹn ni kò rí gbà lọ́wọ́ mi orí bó ṣe ń tú ọ̀rọ̀ jáde lẹ́nu yìí tó ń jẹ́ kó máa sọ̀rọ̀ báyìí kó máa sọ báyìí tó máa béèrè question tó yẹ pé òun ló máa tú sí ẹ lẹ́nu tó máa tú sí ẹ lẹ́nu kò rí gbà lọ́wọ́ mi láéláé mi àti ẹta jọ wà nínú same covid àjọ wà nínú same covid ọmọ àṣẹ ló pè mí àbí ọmọ àṣẹ ló pè mí kò sí bó ṣe lè record yẹ tó mo wà ń bẹ ó tún fi kí ló wúkọ recording sínú fóònù Láti tó wípé Láti wá bẹ́ẹ̀ sí ní bẹ́ẹ̀ sọ gbogbo ọ̀rọ̀ tí Láti bẹ́ẹ̀ sọ pátápátá la record ṣé kò yẹ àlùjọ gbogbo ẹ̀ pátápátá la record. Gbogbo ẹ̀ pátápátá ni ìkọ́ni ẹ̀ wá tí kò yẹ ẹ́ sí because àwa mọ̀ pé òun rí kọ̀dẹ̀ tó fẹ́ gbọ́ tuntun àwa mọ̀ gbogbo ìgbà tí wà á ti ìdọ̀kásì ti ń ṣe àmọ́ gbogbo ẹ̀ kò sí nǹkan tẹ́ ẹjọ́ ṣe ń bẹ̀yẹn káàní lọ́wọ́ kò sí tí kò yẹ ẹ́ sí kò sí ọmọ ọjọ́ tèmi àti ẹ sọ̀rọ̀ àlùjọ tó lọ gbé fún ó wà lórí fóònù ìjọ́ tí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ àlùjọ ó wà lórí fóònù bá a ṣe jọ máa ń ṣe nìyẹn ṣé kò yẹ èmi àti ẹ̀jọ́ máa jọ ń ṣe nìyẹn so kò sí voice note tó ní lọ́wọ́ tí ò ní bóyá ìwọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni láti bẹ̀rẹ̀ tẹ́tí jọ ń gbé ara yín sọ̀rọ̀ ní voice note wà. Aláyé bàjẹ́ aláyé wọn wàá ṣe mistake yẹ hold on to your mistake that is life for you hold on to your mistake you don't get it you are an adult stand up for your mistake don't let anybody láti take your mistake o fẹ́ máa gbé gbogbo blame láwọn èèyàn lọ nígbà tó lọ jí mọ́tò o ṣe gbé lórí Ìyábọ̀ wà bẹ́ẹ̀ nígbà tó lọ jí mọ́tò náà nígbà tó lọ jí mọ́tò Ìyábọ̀ Òjó wà bẹ́ẹ̀ nígbà tó lọ jí mọ́tò Lizzy Anjorin ṣé Ìyábọ̀ Òjó wà bẹ́ẹ̀ nígbà tó lọ jí mọ́tò mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni Lizzy ṣé Ìyábọ̀ Òjó wà bẹ́ẹ̀ nígbà tó lọ jí mọ́tò Ìyábọ̀ Òjó ò sí bẹ́ẹ̀ ẹni ibi ni ẹ tó ń pọnmọ wẹlé ẹni ìkà ni ẹ ẹni èèyàn játijàti ni ẹ gbogbo àwọn ọmọ tó wà nínú kinní gbogbo wọn pátápátá wọn tún máa ṣe ń wò yín ní ìrànwọ́ báyìí inú mi ti ẹ ń dùn bó ṣe ń gbé yín lọ kóòtù tó ń gbé yín lọ ilé ẹjọ́ inú mi ń dùn because ẹ máa ṣẹrú kù ni ṣé kò yìí sí ẹ máa ṣe kí ni ẹ máa ṣẹrú kù ó dẹ̀ máa ń parọ́ Lizzy parọ́ kù nǹkan tí ò ṣe fún ọdún 10 Lizzy á sọ fún ẹ pé òun ti ṣe láti 20 years ago lòun ti ń ṣe Lizzy Anjorin tó lè sọ fún àwọn èèyàn tó ń gbé nílùú òyìnbó pé òun sanwó school fees wọn nílùú òyìnbó tó mọ mi lọ sí public school aṣọ school fees nìkan ni máa rà aṣọ school nìkan ni máa rà aṣọ school torí pé àwa jẹ́ dúdú la ṣe máa lọ ra ìwé níta pé kọ́mọ wa tún lè ní extra book wa lọ sí library mo ní library card mo ní ti Woolwich mo ní ti Irit wàá lọ sí library wàá lọ yáwó bò nítorí pé a jẹ́ dúdú òun la máa ṣe ń fi owó ra ìwé fún àwọn ọmọ wa ó sì yẹ ẹ̀sìn o ò ní rí òyìnbó kó lọ gba lẹ́sìn fún ọmọ ẹ̀ kó gba tíṣà lẹ́sìn fún
ìwé tọmọ ẹ ti kọ́ ní school òun ló ti tó mo nítorí pé a jẹ́ dúdú la máa gba tíṣà fọmọ ńlé pé kí tíṣà wá kọ́ mọ́ nítorí pé a jẹ́ dúdú ṣùgbọ́n Lizzy Anjorin ó pa ṣégeṣége ni ó parọ́ ni ṣé kò yẹ yín sí ó pa ṣégeṣége irọ́ ní tó bá tú gbogbo gúrùpù yẹn sílẹ̀ ní déètì tó jalè yẹn wàláhì Ìyábọ̀ Òjó fi ẹ ó rẹ́rìn ni ó dẹ̀ yẹ kó gbégbá ayọ̀ lé ẹ lórí tí ò bá gbégbá tí Ìyábọ̀ Òjó bá rẹ́rìn níjọ́ yẹn no ó ṣe é ṣe kó jẹ́ pé ó wà lọ́sípítù ló ṣe lè rẹ́rìn ṣùgbọ́n tí nǹkan kò ṣe Ìyábọ̀ Òjó wọ́n wá rí pé kó má rẹ́rìn pé ó jalè ní Ìdúmọ̀tà no wọ́n gbọ́dọ̀ fún ní paracetamol because ó ní láti rẹ́rìn wọ́n gbọ́dọ̀ lọ ra ẹ̀rín yẹn fún níbi tí wọ́n ti ń ta ẹ̀rín yẹn ó ní láti rí because ó deserve láti rẹ́rìn lórí ọ̀rọ̀ oh bí bínú ẹ ṣe ń dùn fọdọgbọdọ pé very dark man ti bọ́ síta very dark man ti bọ́ síta very dark man ti bọ́ síta inú ẹ ń dùn ní. bá àti ìgbẹ́ ní kankan tó kù náà àti ìgbọ́ níbi tí wọ́n sọ pé kó lọ jáde àti ìgbọ́ voice note ẹ sábà play lánàá pé a máa gbowó lọ́wọ́ àwọn politician a máa bá tiwọn jẹ́ lórí social media àti ìgbọ́ voice note yẹn àti ìgbọ́ wọ́n pẹ̀pìn má jẹ́ ká rẹ̀ ṣe jù ara ẹ̀ hot ó dẹ̀ mọ̀ pé wọ́n láyé ẹ̀ máa bàjẹ́ jù lórí Facebook yìí because ìwọ ti ṣe nǹkan tí èèyàn ò lè ṣe Ìyábọ̀ Òjó ò tí ì gbé babaláwo wá sórí social media Ìyábọ̀ Òjó ò tí ì gbé oníṣègùn wá sórí social media Ìyábọ̀ Òjó ò tí ì wá lu ṣẹ́rẹ́ lórí Facebook yìí yẹ Ìyábọ̀ Òjó ò tí ì pajá fún ẹnikẹ́ni kò tí ì pa kí lorúkọ ẹ̀ dìyẹ kò tí ì pa kò tí ì lọ sí ibi omi kó lọ ṣe ọ̀ṣun fún anybody lórí Facebook yìí ṣùgbọ́n wọ Lizzy ó ti balẹ̀ ayé jẹ́ kan aláyé bàjẹ́ ni ẹni táyé ẹ̀ ti bàjẹ́ ni ìgbésí ayé ẹ̀ dẹ̀ máa kó òkè ní sẹ́mi yìí. Arrest my case, guys. Chiko Yemisi. Arrest my case. Ìwà aláyé bàjẹ́, aláyé run. Kí Ìyábọ̀ bá rẹ́rìn lórí ọ̀rọ̀ ẹ̀ nígbà tó jalè, tó ṣe fake transfer for real. That's why làwọn ọlọ́pàá yẹn ṣe dẹjọ́ yẹn because wọ́n fún ẹ ní evidence kò lọ mọ evidence wa. Ó ní evidence Lizzy. Ó kàn sọ fún wọn pé oyún ti bàjẹ́ mọ́ ẹ lára ni. Oyún wo ló bàjẹ́ ṣé o lóyún rí láyé ẹ̀? Ó lóyún rí. Ó lóyún láyé ẹ̀ rí ni. Ó lóyún látàárọ̀ dalẹ́ rí. Oyún kankan ò bàjẹ́ mọ́ ẹ lára. Wọ́n ní kó lọ mú evidence wá Lizzy ṣó mú receipt lọ bá wọn ó wá sọ pé àkáǹtì tó fún ẹ lélẹ̀ àkáǹtì tó fún ẹ ṣó tálì mọ́ receipt tó gbé jáde Lizzy ṣó tálì mọ́ déètì tí wọ́n fún ẹ lákàǹtì don't let me finish you ṣé kò yẹ ní gbogbo Facebook yìí ta ló rí receipt yẹ nobody screenshot olórí burúkú kọ báyìí ló ń gbé jáde ó ní pé bẹ́ẹ̀ ni ó pay tí bá sanwó fún OPay ó máa fún mi ní receipt ó ní OPay ò kì í fún wọn ní receipt gbogbo àgbáyé wọ́n bẹ̀rẹ̀ sí sanwó sí OPay wọ́n sanwó sí OPay wọ́n gba receipt jáde Lizzy nìkan ni ò rí receipt mú jáde látọ̀dọ̀ OPay àbí nǹkan tó ń sọ kọ́ nìyẹn ṣùgbọ́n àwọn ọlọ́pàá wọ́n kọ̀ láti accept it thank you Nigerian police tẹ́ ẹ̀ jẹ́ káwọn ọlọ́jà jíyà gbé wọ́n sún bẹ̀ dọ̀kásì náà tún jáde ó tún fohùn sí tí dọ̀kásì ti jáde báyìí mo mọ̀ pé ayé ìyá ẹ̀ máa ṣá málámálá pé nǹkan kò ní ṣàwọn ọlọ́jà ó wá ní nítorí ẹ máa gbọ́ excuse ti Lizzy fún mi ó ní àwọn gọ́vnà yẹn wọ́n ti mọ̀ pé àwọn ọlọ́jà ló máa campaign fún wọn tó máa fẹ́ mí ní ìgbà ó ló fẹ́ ṣe election wọ́n bá tiẹ̀ jẹ́ ní 2024 election dẹ̀ ṣe ń bọ̀ ní 2027 ó wá ní pé torí pé wọ́n máa ṣe election ní 2027 àwọn ọlọ́jà dẹ̀ ló máa vote fún wọn ó wá ní pé torí ẹ̀ ni wọn ò ṣe fẹ́ ṣe court yẹn wọn ò ṣe lọ́ ṣe dẹjọ́ yẹn nù mo ní láìláì kò make it wà láìtàlà ọ̀rọ̀ yẹn ò make sense kò make any sense so báwo ló ṣe wá jẹ́ Ìyábọ̀ Òjó báwo ló ṣe jẹ́ Ìyábọ̀ Òjó ìwọ táṣìírí ò lè bò tí Ìyábọ̀ Òjó bá rẹ́rìn táyé ẹ̀ bá bàjẹ́ tí gbèsè ayé ẹ̀ bá rún gẹ́gẹ́ tí Ìyábọ̀ Òjó bá rẹ́rìn ìwọ ló mọ̀ hello ẹ ti débi anípàlà ẹ ti débi. So guys mo ò fi yín sílẹ̀ o mo fẹ́ tapala ṣé kò yẹ yín sí okay bye guys bye ẹ bá mi fi rẹ́ẹ̀dẹ̀dì sí ẹnì kankan tó bá tẹ kìíní ṣé kò yẹ yín sí ẹ má dá lóun fẹ́ manipulate gbogbo orí àwọn èèyàn fẹ́ ó fẹ́ ṣe báyìí ẹ má believe ọwọ́ ẹ o èmi ò mẹ́ni tẹ́ ń believe ọwọ́ ẹ o ẹ má believe ọwọ́ ẹ o tó bá lóògùn ni Priscilla ò ní lóyún kó tún wá bímọ. má jẹ́ kó sùn wá má jẹ́ kó yẹ wá tí èpè ẹ bá mú ẹnikẹ́ni nílé ayé òní sí ẹnì kankan tó ṣépè fún kọ́má nílọ síwájú. ẹ jọ mò ń wá dádì tí èpè bá ń jà lórí anybody. dádì yẹn ra irú lọ́wọ́ mi ní Amẹ́ríkà dádì ẹjọ́ tẹ́ bá lórí ọ̀fẹ́ àti àǹfààní láti wo prógrámù mi ẹjọ́ torí ọlọ́ ẹ pè mí mo fi Elédùmarè bẹ̀ yín ẹjọ́ dádì yẹn ra irú nìkan ni wọ́n rà o kẹ́yìn tẹ́ tún lọ ra irú ṣèṣe kẹ́ má lọ rò bẹ́ẹ̀ yín no dádì tí mo sọ irú nìkan ni wọ́n rà ẹjọ́ ẹ pè mí ojú òní tìyìn now
kí la wá tún wá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ a fẹ́ sọ̀rọ̀ nípa spiritual items fún gbogbo ẹ̀yin tẹ́ ní àwọn ìdojúkọ lọ́tún lọ́sì tẹ́ ń face ẹ̀yin tẹ́ ní àwọn challenges lóríṣiríṣi ẹ̀yin tí gbogbo ò tiẹ̀ yé eyín mọ́ bí gbogbo ẹ̀ ṣe lọ ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ tẹ́ lákòjọ ẹ̀yin tó jẹ́ pé promise and fail láyé fi ń bá yín jà ẹ̀yin tó jẹ́ wípé ìdádúró ló fi ń bá yín jà ẹ̀yin tó jẹ́ pé ìkórìíra ni wọ́n fi ń bá yín jà kò síbi tẹ́ lè dé báyìí tó bá gba tiyín títí wọ́n máa padà lé yín níbẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ bá láwọn àdojúkọ yẹn ẹ pè Lady K Ìfẹ́olúwa show àwọn spiritual products tẹ́ lè lò láti fi ṣẹ́ gbogbo àwọn ogun yẹn áìdá ẹ̀yin jẹ́yàn tó máa ń lá àwọn àlá burúkú àwọn àlákàlà àwọn nǹkan tẹ́ lè lò láti fi òpin sí àlákàlà sí gbogbo àwọn nǹkan tí ò dá wọ̀nyẹn ó wà lọ́dọ̀ mi bíbá lọ́dọ̀ Lady K Ìfẹ́olúwa show àwọn iṣẹ́ wà ń bíbá ní oríṣiríṣi kì í ṣe gbogbo ẹni mo lè kà lórí social media nítorí pé kí ni ohun tí a bá fi pamọ́ òun ló níyì àwọn iṣẹ́ tí a fi orúkọ Kristi Jésù tí a fi pèsè tí mo dẹ̀ máa fi orúkọ Jésù náà tún gbé fún yín ó wà ní bíbá tí ẹ dẹ̀ máa rí títóbi ìyanu Ọlọ́run orúkọ tó wọlé ikú tó wọlé oṣó àti àjẹ́ orúkọ tó tẹrí mèṣù àtẹlẹbọ lóògùnbá orúkọ tó ju gbogbo orúkọ lọ wípé ní orúkọ Jésù ní kí gbogbo ikú kó wọlé gbogbo ẹ̀yin tẹ́ bá láwọn nǹkan tẹ́ ń face ẹ wá nídìí àwọn nǹkan tẹ́ lè lò láti fi kojú àwọn nǹkan náà ó kún bíbá lọ́fíńdà wà ń bí lóríṣiríṣi Miss Paris excuse me ẹ má bínú Miss Paris wà Holy Michael wà lọ́fíńdà back to sender wà àwọn iṣẹ́ ìṣẹ́gun ní oríṣiríṣi tí mi ò lè kà lórí social media iṣẹ́ ìfẹ́ iṣẹ́ àánú iṣẹ́ àṣínà iṣẹ́ ọlà awọ ẹbí awọ èpè awọ ègún ọfà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ Lady K Ìfẹ́olúwa show ẹ pè mí lórí WhatsApp number mi àwọn ọmọ yìí ní iṣẹ́ ò lọ déédéé fún àwọn kan tẹ́ lè lò tẹ́ dẹ̀ máa jẹ́rìí sí agbára Ọlọ́run ó wà lọ́dọ̀ Lady K Ìfẹ́olúwa show bákan náà fún ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn purse lóríṣiríṣi gbogbo ẹ̀ ni mo ní bí ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn jewelries lọ́lọ́kan òjọ̀kan earring ni chain ni bangles ni ring ni gbogbo ẹ̀ ni mo ní o ẹ̀yin tí ẹ bá tún wá fẹ́ ra àwọn wig lóríṣiríṣi Jésù nínú oru burúkú ìṣóyẹ kí n tún ní kóòdù àfi sùúrù ẹ̀yin tẹ́ fẹ́ ra àwọn wig lóríṣiríṣi gbogbo ẹ̀ ló wà ń bíbà ẹ̀yin tó lè jẹ́ pé aṣọ lẹ fẹ́ ẹ̀yin mọ́mì mẹ́ patronize mi ojú òní tìyìn àsìkò summer la wà ó yẹ kí n ti ta gbogbo aṣọ mi tán because mo láwọn aṣọ armless tẹ́lẹ̀ lò fún summer mo láwọn aṣọ tẹ́lẹ̀ fi rock summer mo láwọn mini gown 3/4 gown tẹ́lẹ̀ lò láti fi rock summer ẹ jẹ́ patronize mi ojú òní tìyìn ẹ má dẹ̀ gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi ẹ ṣé gan mo dúpẹ́ o ire lójú owó rí ire lójú gbogbo wa máa rí láṣẹ Èdùmàrè ẹ ṣeun gan ó dàbọ̀.